irúnmọlẹ̀ ọmọ táì lolú mo gbọ́dọ̀ mi ní tèmi mi dádì yẹmí ìṣẹ́bọ́lá ẹ ṣáà ti mọ̀ pé mi náà pé ní Ṣáńkó irúnmọlẹ̀ inú wọn. ẹ̀yin tèmi nání wá nílà máa ná ní ọmọ ṣákìtà náà ní èpògì Àtàndá Adékúnlé oní 15 December Ṣàngó 2023 Kúnlé ọdún náà kúkú ti ń tán lọ Àtàndá Adékúnlé jẹ́ tún gbé adé bá èmi náà pé láìsẹ̀ irúnmọlẹ̀ nínú wọn. dádì fújì kú kalẹ̀ Ìjíbọ́lá olóònú wa dádì wá sí láyé òun ṣe dádì Àtàndá Adékúnlé bọ́ fún Ṣàngó onírè ń pè sọnù láyé bí ó ṣe bí ọmọ bá sí ẹ máa kú kalẹ̀ Ṣàngó mú kí yín síbẹ̀ olùgbàyè Wàsíù olórúkọ ọ̀gá mi ni olùkúránì ló wá sọ ọbẹ̀ palúgbàyè ní Wàsíù olùgbàyè sáà ní Wàsíù ibikíbi tó bá ti wà Wàsíù sàmàgbàyè lọ ní dandan ni nítorí orúkọ máa ń rán mọ́ Rashidi ìṣàlẹ̀ mi ìwọ tó bá mọ̀ bó ṣe jẹ́ lọ bèrè bó ṣe jẹ́ gbogbo èèyàn ló mọ̀ mí excuse lálùjọ̀nù olórin ẹ bá lọ ìṣàfarawé mi jẹ bá lọ ẹ ti jẹ gbá dádì mi Kíbla Fújì ẹ bá ń sọ fún wọn pé èèyàn tó fi ra ẹ̀wé Ṣáńkó wàláì ó ṣe ra ẹ̀ lásán ajé kò ní adviser rárá o tó máa sọ fún oríta ìyàtọ̀ sí ti kẹ́yìn ní o ajé. ẹ ṣàmọ̀ pé Ṣáńkó lèmi tèmi irúnmọlẹ̀ nínú wọn. Kíbla aláwọn afẹ́jọ́ máa fi ayò gan tí wọ́n jẹ́ hàn mí ọlọ́run mi ti jù ọ lọ́nà. à ń jẹun nínú ilé wa láyé wa Àtàndá àwọn ẹ̀ṣọ́ nínú ilé wa láyé wa à ń bọ̀ wọn báyàwó nínú ilé wa láyé wa kò sì bá orí wọn pa ní ilé ṣe kankan alhamdulilayi gbọ́wọ́ lọ́wọ́ jẹ̀yàn lọ. Kíbla Fújì máa dúpẹ́ pọ́lọ́wọ́ dàbí èèyàn ò mo dúpẹ́ ó wá tán ọlọ́run jọ̀wọ́ lọ́ba tẹ́ torí àjẹkù náà fẹ́ kó máa jẹ ò máa dúpẹ́ ó wá tán ọlọ́run jọ̀wọ́ ìwà lọ́la dé aṣọ tó yá náà fẹ́ kó máa wọ̀ ọ́ máa dúpẹ́ ló wá tán ọlọ́run jọ̀wọ́ ó yẹ jẹ́ ká ṣeré lọ ìka tó ń bọ̀ ẹ máa gé jẹ aláàánú ẹ má bá a jà o. òkè ṣé wà ilẹ̀ mọ́ wà. ìka tó ń bọ̀ ẹ máa gé jẹ aláàánú ẹ má bàjá ó Tọ́pẹ́ Nautica kó má má kábàámọ̀ lẹ́yìn ọ̀la bó ti jọ sí ìka tó ń bọ̀ ẹ máa gé jẹ Adékúnlé aláàánú ẹ ò má bàjá ó kó má má kábàámọ̀ lẹ́yìn ọ̀la. kó kalẹ̀ Nautica ẹ̀gbọ́n mi kún lé mi bọ́ mi yó. Bàmí bí mo rìn Dékúnlé ó ṣe ra irin àjà ó bàbá mímìrì tó ká Fújì Àtàndá Ṣàngó Rashidi èmi náà pé láyé irúnmọlẹ̀ nínú wọn. ilẹ̀kẹ̀ má gbọ̀n ṣówà. mo kì í ṣàfà ẹ̀gbọ́n mi àdínkù ò lẹ́nu. ẹ̀ǹgẹ̀ǹgẹ̀ ààrẹ mọ̀ ọ̀gá ńlá alùbáríkà tó pọ̀ bọ́dà mi Ṣàngó mi dé mi láti ẹ̀mí ìṣègùnlé. mo kí Nurudeen alẹ́ bàbá wa ẹ̀gbọ́n mi kú kálẹ̀ o Ṣàngó mi dé mi akọrin ẹ ṣàtìmọ̀ èmi náà pé láyé sẹ́ irúnmọlẹ̀ nínú wọn. ìjà ìyá mami kú kalẹ̀ níbẹ̀ yẹn ìyá tèmi Rashidi yẹn Ṣàngó Àtàndá òṣèré àdìjà máa lè dé ni. ọ̀rẹ́ mi àjọpọ̀ àdọ́lá aláfimọ̀ òṣè ọmọ bàbá kò ní kò yẹ tàbí ìyẹ̀gbọ́n ìbá mi sùn ẹ̀gbọ́n irúnmọlẹ̀ Ṣàngó àwọn aláàánú èmi gangan ó ṣàmọ̀ ìka tó ń bọ̀ ẹ̀ ò máa gé jẹ
kó sílé aláàánú ẹ má bàjá o olówó wa kó má bàa ká bà wọ́n lẹ́yìn ọ̀la mo kí ẹ ìka tó bọ́ ẹ má kéjẹ Àjíbọ́lá aláàánú ẹ má bàjá o ọ̀gá wa kó má bàa ká bà wọ́n lẹ́yìn ọ̀la. ṣòtúbọ̀ ọ̀jẹ̀ wa bá bá bẹ̀. ilẹ̀ mọ́ wa. Puffy Money wọ́n ní pé tó ń jásí mọ́ páàlẹ́ gan torí aláàánú mi ni. nínú iṣẹ́ rí entertainment sọ́pàdù kan Adékúnlé ọ̀gán bá ń gbére wa a máa ń kó wa sínú iléeṣẹ́ ọ̀hún àtọ̀dá Ṣàngó Rashidi entertainment iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ lọ́lá Elédùmarè ìṣàmì. ríà ẹni iṣẹ́ wa ṣáàlà tí wà yàtọ̀ dá bàbá oníjà má lè dìde ó yá mo tún ti wà lẹ́nu iṣẹ́ mi ríà lẹ́nu iṣẹ́ ajé mi kájé owó ọgbà kájé wọlé ẹ o ríà a tún ti wà lẹ́nu iṣẹ́ wa ó ṣàmọ̀ lẹ́nu iṣẹ́ ajé wa kájé owó ọgbà kájé wọlé mi o. bámi sílẹ̀ àlàó kí là kankan wọ́n ṣe ìbọn fún bàbá ìrànìṣà. ìwọ̀n látara bí bá sùn Àjíbọ́lá. ìbára kí àrùn aláìwò yàtọ̀ fún un. kọ́lọ́ má bàyọ̀ yín jẹ́ láíláí Ṣàngó lèmi tèmi bàbá oníjà wà ní Ṣàngó. Àjíbọ́lá ó ṣàmọ̀ Ṣàngó ní òrùn mọ́lẹ̀ nínú wọn. Starboy ni wọ́n dọ̀ lílí wá ìbàlíyà ọmọ ìyá mi ó ṣàmọ̀ Ṣàngó ní òrùmọ̀lẹ̀ nọ́mbà wọn nínú wọn. kí Fújì orí àpótí tí mo fi jókòó làwọn tó kù fún lẹ́mọ́ ṣàkóso kan tó ń pè ní ọ̀gá wọn. ìjọba òkè bímọ ni ó lẹ́nu ẹjọ́ kó sílé ọ̀rẹ́ tí ó bá lé mi kó má má béèrè lọ́wọ́ mi ìpè báwo ló ṣe ń lọ. Àkọ́bí Wàsíù gbé débẹ̀ ọ̀rẹ́ tí ó bá lé mi kó má má béèrè lọ́wọ́ mi ìpè báwo ló ṣe ń lọ. àwọn tó lè yẹ àwọn olófo má ṣàǹfààní o àwọn ọlọ́pàá àwọn tó lè Ṣàngó àwọn olófo máa ṣàǹfààní òye. wọ́n máa lájà kú kalẹ̀ níbẹ̀ o àtọ̀tà Ṣàngó. eré mi kọ́lọ̀ yìí o ọmọ ọlá òṣèré àdìjà máa lè dènà. sábà ọmọ ìyá mi ìbárí nílùú ìwádìí ọ̀rẹ́ tiwa. Akíkó àdùmọ̀dé rédíò ẹ̀gbọ́n mi náà ni èmi Ṣàngó làlánàdà bàbá oníjà má lè dé gúnlé ẹ bá mi pè wọ́n sí tòsí kẹ́lẹ́ bá mi gbà wọ́n níwọ̀n ọmọ alájà oníwòtì àlùbáríkà nínú gbogbo wọn ọmọ alájà ẹ bá mi pè wọ́n sí tòsí kẹ́lẹ́ bá mi gbà wọ́n níwọ̀n ọmọ alájà orí dúdú àwo orí pupa àwo mo mọ̀rú wọn ìyàwó ẹ̀ka náà fẹ́ máa fi bùgá kó sílé lọ́gà bó bá ló bá bójú rẹ̀ jẹ́ lọ́jọ́ náà ó forúkọ ara ẹ̀ omi jíjó ṣeré kíbláwò ṣeré ló bá kiri ọmọlọ́pẹ́ ó lè tó gbé kàkà kí ọba nígbà. Ìbà Mubarak mo ti wá sí pẹ́ ẹ̀yìn kan mọ̀ látàyè ṣọ́nà kan. àtúnbí Fújì Mìríndà mo ti wá sí pẹ́ ẹ̀yìn kan mọ̀ látàyè ṣọ́nà kan. Ó sílé ṣẹlẹ̀ sọ pé mọ̀ mi àwa ti wà tipẹ́ tó bá ti wọ bàbá Fẹlá ó yẹ kó mọ̀ ọ̀gá mo fi hàn mi mọ́ ṣọ́rọ́ mò ń gbowó kó sílé mo fi hàn mi mọ́ ṣọ́rọ́ mò ń gbowó ta. Adékúnlé sọ pé kò ṣe dúró o jọmọ kò ṣe dúró o Ṣàngó kò ṣe wo iná tó ń jóni láṣọ bàtà tó ń ta ní lẹ́sẹ̀ nǹkan tó ń ṣọmọ ènìyàn kò ṣe fi pamọ́ fàlànù ẹni ọmọọba kò ṣe fi pamọ́ fàlànù ẹni kí tó máa lọ kò sálájọ sàn kò sálábàrò kankan
ọmọ kò sálábàárò kankan ìjọba kò sílé ọmọ kò sálábàárò kankan lọ́jà tí rí jẹ kò sálábàárò kankan tìbọ̀lá lọ́jà tó rí jẹ kò sálábàárò kankan. ànásírí let's go adékúnlé jẹ́wọ̀n ọmọ pàtí ráyìdá kí tó máa lọ ó yà tàtí kò gbá mi mo láfta sẹ̀kẹ̀mẹ́nà sẹ̀kẹ̀dẹ̀ follow my ski follow my pin happy do pin kiss me shoot pin push ṣàṣà. ok èmi ò tí ì lè pariwo kí blábà ń gbèdé bẹ́ẹ̀ ṣáko mi bí mo ní ló ń kọrin kó sì lè sọ fún bẹ́ẹ̀ èmi ní ṣáko lódù pop boy dátọ́ lọ sọ ni wọ́n náà fi ilé tí ok èmi ní ṣáko rashidi ìgbà kan bí àtọ̀dá alápò music jóye ọlọ́bẹ̀ ló lọ́kọ̀ èmi gangan èmi mo ní gbẹ̀dú ti tèmi láìkọ́ ẹ̀gìrì láyé mi ò rẹ́ni tí ó fáwọn ẹ̀ṣin gbẹ̀dú.